ó múnú máa bí èmi gan sí àdúrà nìyẹn. Ẹ̀gbọ́n ẹ̀ kú ó káwọ́rọ̀, ẹ̀gbọ́n ẹ̀ kú wọ́n fọwọ́ àbúṣàbú ẹ̀ lálejò. Ohun tó yẹ pé ìwọ ló ní wọ́n wá fi bribe rẹ pélé bọ̀dá ẹ ẹrù bọ̀dá ẹ wọ́n kò lé ẹ lọ́wọ́ inú ẹ̀ ń dùn. Ohun tó yẹ pé ìwọ ló ní wọ́n wá fọ lórí burúkú kan ṣọ́ ẹ kó máa ṣọ́ ẹ kiri. Kí wọ́n gba ẹnìyẹn fún ẹjọ́ kíyàn tó lè gba bánsà àbí kíyàn tó lè gba ọmọ ọ̀dọ̀ tó máa báyàn ṣiṣẹ́ á ti dé level kan bí ó ṣiṣẹ́ débẹ̀ ni. Ọ̀wá ń tẹ̀lé kílẹ̀ ń bò ara àwọn ibi tí mo fura sí tí mo fẹ́ káwọn ọlọ́pàá ṣiṣẹ́ lé lórí nìyẹn. Kí náà ń bò tán jẹ́ kọ́mọ ìwárí bàbá ẹ̀, kí náà ń bò tán jẹ́ kọ́mọ ìbá mi sọ̀rọ̀. Yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé ń gbọ́ fọ́nrán kan mọ̀mọ́ tó mú wá sí ti gbòyìn níwájú bẹ́ẹ̀ o nípa ọ̀rọ̀ fọ́nrán ìlò nílẹ̀ tí ń bá gbàgbé nípa ọ̀rọ̀ Mohbad tó ń pè ní Aloba ọmọkùnrin tẹ́ kọrin ṣé mo yí fọ́nrán rẹ̀ àáfin àámúwá sí tí mo yí fọ́nrán rẹ̀ àámúwá fìyìn olólùfẹ́ rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta fọ́nrán náà dẹ̀ ti pẹ́ ọ̀rọ̀ náà dẹ̀ ti pẹ́ nílẹ̀ láti jọ ṣé wá rí ọ̀rọ̀ ọ̀hún ti dojú rẹ̀ bẹ́ẹ̀ ṣé mo yí fọ́nrán mo ṣe láti nípa ọ̀rọ̀ fọ́nrán ọmọkùnrin tán pé Mohbad mi tí kú lè bá pani tòde ìmọ̀lẹ̀ pani owó ìyẹn àgbàlagbà lé nígbọ́ yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà yín ọmọ Nàìjíríà fọ́nrán lágbára mo sọ nínú fọ́nrán mo ṣe lọ nígbà ní mi ní sùúrù gbogbo èèyàn ọmọ Nàìjíríà mi tá a bá yí ikú ta ló pa ọmọkùnrin tó bá jẹ́ ikú inú ilé ni ṣé mo yí ìyẹn àgbáyé tí kú lè bá pani tòde ìmọ̀lẹ̀ pani fọ́nrán ti yá jáde bẹ́ẹ̀ ń gbọ́ àṣàdúrà gan ọ̀daràn gan lọ́mọ pé ládùúrà àsọdàràn gan ni nípa ọ̀rọ̀ kú ẹ̀gbọ́n rẹ̀ ìwọ bàbá ọmọkùnrin náà dẹ̀ ti yá jáde bẹ́ẹ̀ bàbá Mohbad ti jáde ó ti sọ gúdúgúdú ọ̀rọ̀ nípa abẹ́sẹ̀ lọ ṣé mo yí ó tún ní fọ́nrán kan mo gbé jáde nígbà ni tí Yomi Fabiyi tí ẹ bá gbàgbé tí Yomi Fabiyi tó pe kọ́nfẹ́rẹ́nsì kan tẹ́ ń ṣe tí yeye Mohbad tẹ́ gbé lẹ́yìn àdúrà ṣe rí Ọlọ́run Elédùmarè má jà sí léyà ṣe rí yeye Mohbad gan ó dá lọ́rọ̀ Mohbad nípa kúrẹ̀ òun gan ní pẹ̀lẹ́sẹ̀ kú ọmọ òun ìmọ̀jẹ̀mẹ̀tàn ní yeye Mohbad fúnra rẹ̀ tẹ́ bá gbàgbé kọ́nfẹ́rẹ́nsì mi sọ ṣé mo yí ṣe yeye Mohbad ṣe lé gbé lẹ́yìn àdúrà nítòótọ́ abiyamọ labiyamọ máa jẹ́ o èdè sí ẹni amọ́wọ́ ara rẹ̀ ṣògùn náà rẹ̀ sí náà ẹ̀mọ́jà àtàrà rẹ̀ èsẹ̀ ni lè mọ́wọ́ ara rẹ̀ bí yé tádẹ́ ṣògùn náà rẹ̀ sí náà gbogbo rẹ̀ náà èdè sẹ́ni wù bí kú Mohbad ṣe rí ṣùgbọ́n àtìgbà kú Mohbad ti yá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti wá justice for Mohbad ń gbọ́ ọ̀rọ̀ ti wá lójútu bẹ́ẹ̀ o bàbá Mohbad mọ̀ ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ kan sì ti tú sí bàbá Mohbad lọ́wọ́ ní olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà yín ọmọ Nàìjíríà àdúrà náà ó mọ̀mọ̀ sí bẹbẹ lọ́rọ̀ òkú ẹ̀gbọ́n rẹ̀ o ìwọ bàbá Mohbad jẹ́ kó yíra pé gbogbo ogún ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ pòun ló yẹ kó ìgbà kínní ti ṣẹlẹ̀ tó jẹ́ pòun ló yẹ kó handle gbogbo rẹ̀ ìwọ bí àdúrà bó ṣe gbowó lẹ́yìn ikú ẹ̀gbọ́n rẹ̀ bó ṣe gbogbo ó gbà gbogbo bánsá tẹ̀ ń yàn fún ìyẹn kọ́ ẹ̀gbọ́n rẹ̀ ìwọ tó jẹ́ yìí tẹ́gbọ́n rẹ̀ bá wà láyé ó ní wọ́n á sínú ayé rẹ̀ ìmọ̀ yìí ọ̀ràn ni yé bẹ́ẹ̀ sórí ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà yín ọmọ Nàìjíríà ǹjẹ́ mi pa òwe yìí ṣe rí ń yí àdùmọ̀bí mọ̀ kan tàánú ẹni Ọlọ́run Elédùmarè bá rán ní ẹni Ọlọ́run Elédùmarè bá mọ̀ràn sí ni mọ̀lẹ́mọ̀ sí ni láàánú ń yí ẹni ọ̀rẹ́ dà mọ̀mọ̀ fi ṣèbínú ẹni abínibí gan mọ̀ dání ń gbọ́ àdúrà ti da Mohbad ìmọ̀jẹ̀mẹ̀tàn yín ọmọ Nàìjíríà yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àdúrà ti da Mohbad yeye bàbá Mohbad ti jáde bàbá Mohbad ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀
ń gbọ́ ọ̀rọ̀ kì í sínú fọ́nrán o ìmọ̀jẹ̀mí tàn yín nígbà bàbá Mohbad wá sọ̀rọ̀ nìdé tó tú àṣírí nìdé stage kan nítorí rẹ̀ mo fi kán ọlọ́pàá kẹ́ ń ṣiṣẹ́ rí lórí ọ̀rọ̀ àdúrà ó yí gbà mo wá rò títọ́ tí mi ò pàdúrà pé kádùrà àyọjú sí mi tádùrà àyọjú sóhun ìgbà ọ̀hún ló ń wá sọ fún ọlọ́pàá pé ìyẹn ọlọ́pàá ìyẹn náà bẹ̀rẹ̀ sẹ́yìn kí n ṣèwádìí ọ̀rọ̀ bí ikú Mohbad ṣe rí kí n ṣèwádìí rẹ̀ fínífíní ó mọ̀mọ̀ sí o sọrí wọ ọ̀rẹ́ bá dà tó o ṣe bínú ọmọ yìí ọgbọ́n ló kọ ẹni abínibí gan dání ẹ̀jẹ̀ nìyàn dànìyàn àdúrà mọ̀mọ̀ da Mohbad o ìmọ̀jẹ̀mí gbà yín lákòókò yẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tí n ti ń wò mí lágbára Ọlọ́run Elédùmarè ojú tí n fi ń wò mí bí iye ojú náà mi á fọ́ etí tí n fi ń gbọ́ mi etí náà mi á di o oréré bí iye létí yẹn mi á gbọ́ ìwò fọ́nrán ọ̀rọ̀ ọmọ kì í síbẹ̀ o iṣẹ́ fọ́nrán káàkiri gbogbo àgbáyé fún gbogbo olólùfẹ́ Mohbad tó jẹ́ pé wọ́n ti retí justice for Mohbad látijọ́ kódà ó ti sún hàn kan gan ilẹ̀kẹ̀ mọ̀mọ̀ já sí bẹ́ẹ̀ mọ̀mọ̀ já sọ̀hún ìmọ̀ yìí ibì kan náà là á já sí àwa ti mọ̀ yí ọ̀rọ̀ àlójútù Ọlọ́run Elédùmarè èèmọ̀ sẹ́ni Ọlọ́run ó mọ̀ lè mú sórí bọ́ba yí akafà sókè yìí dóborí lóore ọba yé ó mọ̀ lè mọ̀ rí o ṣùgbọ́n ọba ọ̀run sí kọ́ ọba ọ̀run ti rí àdúrà bẹ́ẹ̀ o àṣírí rẹ̀ ti tú síta ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ìṣí ẹ̀ fọ́nrán káàkiri gbogbo àgbáyé ìjó kan gbogbo ọmọ Nàìjíríà ìjó kan lára kóòwe Yorùbá kóòwe àwọn bàbá rẹ̀ tó sọ pé bíkú ilé ò bá pani tòde lè pani kó yé gbogbo ènìyàn pé àdúrà náà lọ́wọ́ ń bi ọ̀rọ̀ kú Mohbad o àdúrà náà lọ́wọ́ bẹ́ẹ̀ o ìwọ fáfàní yẹn tètè subscribe sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán ìléyìnbó pè ní notification bẹ́ẹ̀ ìmọ̀ tẹ kíní aago òun kí wọ́n notification bẹ́ẹ̀ yẹn sílẹ̀ òun la táyé ló lobó lóòrèkóòrè tá a bá tó ti mú fọ́nrán wá sí yàn olólùfẹ́ rẹ̀ àti fún yàn ọmọ Nàìjíríà káàkiri gbogbo àgbáyé ìwọ ìmọ̀jẹ̀mẹ̀ gbà yín lákòókò lórí ọ̀rọ̀ mo mú wá sí ti gbòyìn ìwáyà wo fọ́nrán bẹ́ẹ̀ ọ̀rọ̀ kì í sínú ọ̀rọ̀ bàbá Mohbad sọ ènìyàn mọ̀mọ̀ burú o ènìyàn yí awọfẹ́lẹ́ mọ́ bonú o èjà àríkùn àṣebi tábàmọ́ ìyá àdúrà náà ṣe bẹbẹ ni ọ̀rọ̀ èèbámọ́ ti lójútùú láti jọ bámọ́ ti pẹ́ nílẹ̀ tó yé ọ̀rọ̀ amísọ̀ èèbámọ́ ti pẹ́ nílẹ̀ tó yé ìwọ ọ̀rọ̀ ọmọ ju bí yé lọ bí bá tó ṣe lọ àtúnjẹ́ ká gbọ́ lọ́rọ̀ ọkù Mohbad àtàdúrà àti yèyé Mohbad àti àbárẹ̀ torí ìwọ ìjà gbé sára fún bàbá Mohbad abiyamọ ní bàbá Mohbad o ṣe rí gbà mìíràn ọkùnrin adé àṣà abiyamọ obìnrin adé àṣẹ yòókù ìmọ̀ yòókù mẹ́sọ ni ìwọ ìmọ̀jẹ̀mẹ̀gbà ẹ̀ lákòókò bọ́rọ̀ ń ṣe lọ náà rẹ̀ ni ìwáyà gbọ́rọ̀ lọ́rẹ́ lẹ́nu bàbá Mohbad. So Mohbad ṣe fídíò ẹ̀dẹ̀ sí wà lórí fún ọmọ fọlá rẹ̀. àwọn náà tó wá sọ̀rọ̀ síbi pé ó ní tọ́pọ̀ máa wò dáadáa ní pé ẹ̀kọ́ arrest ọmọ àwọn tó wà pẹ̀lú Mohbad lálẹ́ ọjọ́ pípọ̀ rẹ̀. sọ kí lẹ́yìn rí sọ sí ọ̀rọ̀ yẹn. àwọn tí èmi náà gbọ́ nìyí pé àdúrà ọmọ tí mo bí ó náà ní evidence ọ̀rọ̀ yẹn ni mo gbọ́ mo lọ sí police station bí a kì í ṣàlàyé yẹn fún yín dáadáa ṣùgbọ́n mo dé police station orúkọ àdúrà mo lọ ń dá níbi tí mo lọ wọn gbogbo inú sẹ́ẹ̀ wọn ní kò sádùrà ń bẹ̀ mo tún pe others police station wọn ní kò sí ọmọ mi ń bẹ̀ ọmọ ní èmi burúkú afẹ́fẹ́ kò pàjẹ́ mo gbọ́ òun láti wá náà nígbà mo débẹ̀ tí mo dẹ̀ pé yọ mi pé ẹni sẹ́ni ó wà ń bí o mi ò rí ọ ló wà ń bẹ̀ ó dẹ̀ dé wá bá mi nígbà tó dẹ̀ dé wá bá mi ẹ jọ talent tó wà ń bí ní bá mú boy kan jáde ìkan náà workers Mohbad ni so mo dẹ̀ béèrè question lọ́wọ́ ọmọ yẹn láti pé ṣé o mọ̀ mi ó lóun mọ̀ mi ok evidence tó ní o ní tó fẹ́ gbé jáde ìyókù dà wọn ló ti send 3 seconds ó dẹ̀ ní wà àtàdúrà ni ó sọ níwájú Ọlọ́run àti tèmi pé òun lòun báyọ̀ mi sọ̀rọ̀ pé kì í ṣàdúrà bet fóònù àdúrà ni so ní ìdẹ̀mọ́ tó wà láàrin àwọn méjèèjì irú nǹkan tí mò ń expect kí àdúrà sọ síta rè
wọ́n ní ìwọ àtẹni ẹ fẹ́ gba ransom lórí ẹ̀gbọ́n ẹ̀ tó kú ẹ̀ ń demand fún 3 million. So ó yẹ kó jáde tán, kò sí ní tó kàn mí o, báyìí lọ́wọ́ mi rí o, ohun tí ẹ rí nínú fóònù mi kó play gbogbo yòókù fáyé, kí ni wà nínú awẹ́ wa. So gbogbo àwọn eré àti ó múnú máa bí èmi lọ sí àdúrà nìyẹn. Ẹ̀gbọ́n ẹ̀ kú ó káwọ́rọ̀, ẹ̀gbọ́n ẹ̀ kú wọ́n fọwọ́ àbúṣàbú ẹ̀ lálejò, ohun tó yẹ pé ìwọ ló ní wọ́n wá fi bribe rẹ pélé bọ̀dá ẹ ẹrù bọ̀dá ẹ wọ́n kò lé ẹ lọ́wọ́ inú ẹ̀ ń dùn, ohun tó yẹ pé ìwọ ló ní wọ́n wá fọ lórí burúkú kan ṣọ́ ẹ kó máa ṣọ́ ẹ kiri. Kí má gba ẹnìyẹn fún ẹjọ́ kíyàn tó lè gba bánsà àbí kíyàn tó lè gba ọmọ ọ̀dọ̀ tó máa báyàn ṣiṣẹ́ ti dé level kan bóyá ó ṣiṣẹ́ débẹ̀ ni ọ̀wá ń tẹ̀lé kí lẹ̀ ń bò. Ara àwọn ibi tí mo fura sí tí mo fẹ́ káwọn ọlọ́pàá ṣiṣẹ́ lé lórí nìyẹn. Kí náà ń bò tán jẹ́ kọ́mọ ìwà rí bàbá ẹ̀, kí náà ń bò tán jẹ́ kọ́mọ ìbá mi sọ̀rọ̀. Ilé tí mo ti bí nìyí náà ṣebí lèmi ni wá bá mi ń sìn at least ó yẹ kó wá bá mi ní pé ikọ̀ báyìí mo rí o, òru ni bọ̀dá mi kú o, ìjọ́ kẹta ló ti kú o, kán tó pè yín o. So àwọn eré àìmọ́ fẹ́ kí wọ́n bá mi tàn mọ́lẹ̀ sí lórílẹ̀‐èdè yìí kí àì má jẹ mí gbé, torí pé kì í ṣe ìbọn àbẹ́bí nìkan ló ń pààyàn o. Àìrí ìdájọ́ òdodo kó pààyàn sínú ilé ká má tẹ̀jẹ̀ kí n kú sínú ilé, tó ní bá ti jí báyìí má sì rántí pé ọmọ ẹ̀ má ṣe wà ní mọ́ṣúárì, ìbànújẹ́ ló ń jẹ́ fún mi. So mo rọ̀ yín tẹ́ wà ní authority kẹ́ ṣàánú mi, kẹ́ má jẹ́ kí èmi náà kú sórí pé mo wá justice lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀. Kò sẹ́ni tó mú àdúrà ní pápá. Ẹlẹ́dàá Mohbad òkú ọ̀run ló dá láàmú tó ní lọ jẹ́wọ́, ó fúnra ẹ̀ kọ́ ni. Nígbà tó wá kọ́ kò sọ kó ṣe kó sọ ohun tójú ẹ̀rí nìkan, ó ní àní ẹ̀rí tún wà tẹ́ bá fi mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀. Wọ́n wá send the video 3 seconds. Ẹjọ́ ọlọ́pàá wá sọ fún wa pé lábẹ́ fídíò yìí o àwọn ò ní kankan táwọn lè mú jáde ń bẹ̀ mọ́, impossible. Nípa ọ̀rọ̀ tẹ́ bẹ́ẹ̀ nípa Yomi àti ti àdúrà, mo fi àkókò yìí sọ pé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn tí wọ́n ti ń dá sọ̀rọ̀ yìí tí wọ́n dá mi dá. So tí bá wo ohun tí Yomi ń ṣe, èmi gẹ́gẹ́ bí èèyàn kan èmi fi ara mọ́, èyí tí mo fi fara mọ́ rèé, oríṣiríṣi ọ̀nà ẹlòmíì lè gbà. Ok, èmi lọ́nà tèmi tí mò ń gbà wá kò tí ì tẹ̀ mí lọ́wọ́, ó dàbí pé kí ọkùnrin réjò ni kóbìnrin wá pa, téjò pẹ́sà má ti lọ. So oríṣiríṣi ọ̀nà lóníkálùkù ń wá, ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ ká kíyèsí ni wípé àwọn kan wá láti dá justice lónìí, wọn ò wá fún justice. Ẹ ti nínú wa àti ṣe wọn ẹ ti máa rí bẹ́ẹ̀ tó míì o, gbogbo ọ̀nà tó bá wọ oníkálùkù láti wá justice yẹn kán fi wá. So nínú àwọn kan tí mo tún rí sísẹ pé ó tún dẹ́rù bá mi pé àwọn kọ̀ déédéé lọ sí ìlú mi tí mi ò, wọ́n sọ fún mi, wọ́n ò pè mí, wọ́n kọ̀ déédéé lọ sí ibi tí wọ́n ti bí mi, wọ́n dẹ̀ lọ ní wọ́n ń lọ sí ọ̀dọ̀ mọ̀mọ́ mi nílé, wọ́n ń bi ní question. Àwọn kíní wọ̀nyẹn kò fi bẹ́ẹ̀ taratara wà okay. At least ṣebí ọmọ mi náà wá justice fún, ó yẹ kán pè mí, bàbá afẹ́délé yín o, afẹ́délé yín o. So ó jẹ́ àwọn kan tó ń bọ́dì mi, but bóyá ọ̀nà táwọn náà gbà láti lè wá justice nìyẹn, mi ò tún blame wọn kí wọ́n wá. So oríṣiríṣi ọ̀nà náà ni mò ń wò tí a fi lè rí justice yìí, kán lè jẹ́ kí ìjọba Èkó mọ̀ wípé à ń dúró dè wọ́n lórí ọ̀rọ̀ corona. Torí jọ́tọ́ close corona ẹkún ni mo sùn délé, inú àwọn kan dẹ̀ ń dùn, wọ́n rẹ́rìn pé wọ́n ti close corona. So mo ń bẹ ìjọba Lagos State pé kán ṣí corona yẹn ká lè mọ ibi tí ọ̀rọ̀ èdè dúró. Wọ́n ti fún wa ní authorize láti ṣe test ti pathology nípa ti ká lè mọ ikú tó pa Mohbad. A lè ka result síta àbí tó bá ṣí corona. Result ti wà ńlẹ̀, ẹni àwọn tó ń ṣe ń sọ mú mi pé kò ń ṣe ohun tó dára kí àwọn ìjọba ló fún wọn ní authorize yẹn káwọn fi lọ ṣe, káwọn wá gbélé mi lọ́wọ́ kí n wá kà sí. So ìjọba náà ló máa kà á pé ohun tí wọ́n mú bọ̀ rèé o. So láti gbà yẹn sìn a ní result dání, ààrí ibi tí a ti fẹ́ gbé jáde. So but this is in court already. So you know mo to pa ko mi to pa esa to. So it's my over surprise. So ní bad video like 3 years ago. Like 3 years ago, but then she me no more file she video so fun.
fún ìsinmi pa fún Gbàmọ́lá. So fídíò yẹn wà lórí fún mi. So kò ṣe mi mú chat Mr. Ayomi lè jẹ́ kó wọ́n invite wọn lọ sí court. Ó ti mo máa bú tó wọ́n invite mi wọ́n jẹ́ kí wọ́n ẹni tó ń chat pẹ̀lú for FFC lórí TikTok live pé lọ́sẹ̀ pé Adura. Yes, if you can. Okay. Do you want me to respond to that? Yeah, you can respond. Because okay, go on. Speak pidgin, I beg. More they hear you. So about the video, that happened. I was not the one that made the video, so Mohbad himself. So Mohbad shared video ended surviving from me for like more than 3 years ago. I never seen for children from Sapa. So video ended so but see Mohbad from Damola, European, he got that job on phone. Like a week after, so we progressing, messaging my started on around chats. So more surprised the more chats blood chatting. So everything she shared in chat, but Mr. Yomi wanted to confirm during all your party that everything she love. But she insists, so she chats to from each other and we all said she. So that's all the share and we don't go to play on the king just lórí ọ̀rọ̀ environment àwọn tó mú ọ̀rọ̀ yẹn jáde pọ̀ torí nígbà tí màá fi jí lajú mi rí òkú Mohbad wọ́n ti embalm ẹ̀ mo dẹ̀ béèrè àwọn tó embalm ẹ̀ ìyẹn mo fi fẹ́ petition wọn pé kán gbé wọn kán fojú balẹ̀ ẹjọ́ bóyá èmi ni mo authorize wọn bóyá doctor dẹ̀ ni wọn ohun tó mú ọ̀rọ̀ yẹn jáde pọ̀ torí nínú ọ̀rọ̀ tí ìyá Mohbad ń sọ ó ní òkú ọjọ́ 4 ó ní Jésù jí dìde ó wà ní Bíbélì bẹ́ẹ̀ ó ní bóyá mo yìnbá ìjì tó sáré lọ sí at least àwọn tó yẹ kán kọ́kọ́ mú ni àwọn tó embalm ẹ̀ bóyá kò tí kú wọ́n bá sáré embalm ẹ̀ pàápàá pé wẹ́ kán embalm ẹ̀ pa síbí torí bí tí mo ti kọ́kọ́ rí pé ibi àwọn tó yẹ kọ́kọ́ mú nìyẹn kì í ṣe tó tẹ̀ wá lọ sí torí wọ́n ti gbé kúrò lọ́sípítù kìíní wọ́n ti gbé kúrò lọ́sípítù kejì wọ́n ti fún wọn ní ìwé pé ẹ máa gbé lọ sí mọ́ṣúárì wọ́n dá padà sílé ọmọ ti wú at least kan tó lè embalm wọ́n ti rí sáyìn pé ó ti wú kó má bàa wú jù bẹ́ẹ̀ lọ kan tó wá embalm so àwọn tó embalm gan ló yẹ kọ́kọ́ mú náà àdè lọ sí police station ní ẹjọ́ o nǹkan báyìí la rí o nǹkan báyìí la rí o àwọn ọlọ́pàá láti máa tún béèrè ìbéèrè lọ́wọ́ mi pé ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹ̀ gbogbo rìpọ́ọ̀tù sí mo lè sọ pé mo ṣẹ̀ débẹ̀ ní òru yìí so wọ́n ti kọ̀wé fún mi tó fẹ́ fún mi pé kí n fi gbé lọ sí mọ́ṣúárì ẹnìkan dẹ̀ wá láti hospital kan ó ní ká má fún mi ní ìwé yẹn kí nìdí ó ní torí pé ibi kan náà ti rìpọ́ọ̀tù sí ok mo tún lò gbàgbọ́ jẹ́ n gbé lọ sí mọ́ṣúárì nígbà tí màá fi dé mọ́ṣúárì sà wọ́n béèrè police report mi ò rí múlẹ̀ wọ́n béèrè doctor report tí doctor report dẹ̀ wà lọ́wọ́ ìyàwó àjọgbédé mọ́ṣúárì lórí yẹn tí wọn ò múlẹ̀ ṣe ló ń yà mí lẹ́nu nígbà tó bọ́ síta pé ìpọ̀ sí internet mo ti rí tó ń gbòkú ọkọ̀ ń lọ kámẹ́rà wà nínú general hospital bí tá a gbé dé lóru yẹn gbogbo ohun tá a ṣe ń bẹ̀rẹ̀ ṣe máa record tó bá sọ déètì yẹn wọ́n á gbé jáde fún wa ayé tá a wà yìí ayé ti di ayé ọ̀làjú even in case Mohbad ló yẹ kó yí sí jù fún ọlọ́pàá láti wá at least ẹni tó ti ń parọ́ ọgbà tó ń parọ́ ó yẹ káwọn kọ́ lọ sọ general hospital yẹn pé aago mélòó lẹ́gbẹ̀ẹ́ débí wọ́n dẹ̀ tẹ kọ̀ǹpútà kámẹ́rà ṣàwà mẹ́yẹn ok ní tó ṣẹlẹ̀ rèé ẹni sọ pé ní íńtánẹ́ẹ̀tì ló ń ti rí ọkọ̀ tó ń gbé lọ lófurufú yẹn ṣé wọn nígbà bíi tí tó páàkì mọ́tò tiẹ̀ sí tó gbé Liam dání àtẹ̀gbọ́n ẹ̀ àti bọ̀dá ẹ̀ kan àtàbúrò ìyá ẹ̀ tọ́jọ́ wà nú mọ́tò wọn ní òfurufú lòun ti rí nígbà tó gbé ọkọ̀ ń lọ ok ìjọ́ kejì táwọn wo ló gbé sínú pósí gbogbo kìnìyàn ló máa reflect ta ló ra pósí lóru ṣóhun tó ń ta pósí lóru ni ìgbà tí ilé ìmúná ra pósí wọn dẹ̀ páàkì ẹ̀ wá gbogbo kìnìún wọn yẹn náà ti fi léèdì pé bàbá ẹ̀ ló ń ra pósí bàbá ẹ̀ ló ṣe gbá so ìyẹn mo fi ń sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé kàn má jẹ́ ikú sórí ọ̀rọ̀ yìí o àìrí ìdájọ́ òdodo ó lè pa ni o ìjọba wa Bọ́lá Ahmed Tinubu kàn jọ kàn wò mí ṣe láàánú o kàn gbọ́ bí gbogbo ọmọ Nàìjíríà ṣe ọ̀rọ̀ pé a fẹ́ ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ikú Mohbad ìjọba Lagos State Commissioner of Police bàbá ẹgbẹ́ tó kù ẹ jọ̀ọ́ ẹ má fi mí sílẹ̀ fún ìyà ìjẹ mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ yìí kí n má kọ̀ kú báyìí. nígbà tí mo wà lẹ́nu gbogbo wàhálà yìí
tí mo lọ sí àdúgbò Mohbad. Ibi tí mo ti ń rìn ni mo ti ṣalábàápàdé àwọn ohun tó dàbẹ̀ bó ṣẹlẹ̀ ní àsìkò tí Mohbad tó kú. Àmọ́ gẹ́gẹ́ bí inú tèmi ṣe rí, mo láti ṣe àlàyé kégbàjarè síta látàrí àwọn ohun tí èmi ti ní lọ́wọ́, torí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí lábẹ́ bó tilẹ̀ òun rí, tá bá fẹ́ mọ òótọ́ gangan bí ọjọ́ méjì sọ́jọ́ mẹ́ta ni. So kò sí àǹfààní àti mọ bí ohun tó ṣẹlẹ̀ láti àárọ̀ kùtù dálẹ́. Àmọ́ níwọ̀nba díẹ̀ tí ó ti bọ́ sí èmi ní etí, mo kégbàjarè síta. Àmọ́ nígbà tí àwọn tí ó ní ọ̀rọ̀ tó jẹ́ mọ̀ pé òótọ́ ni àwọn tèmi ń sọ jáde yẹn, wọn ò mọ̀ bóyá ṣé ni mo ti rí ni o, àbí wọ́n sọ fún mi ni o, àbí mo gbọ́ lẹ́nu ẹni tó ṣẹlẹ̀ lójú ẹ̀. Nítorí wọn ò máa pa àbí tó jẹ́ pàápàá ó wá tún wá jẹ́ pé ohun tó ṣí ojú àwọn èèyàn sí apá ibi tí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tó ṣe rán àwọn tí ó ṣe ìkà yìí tó ṣe rán wọn lẹ́wọ̀n, òun ni èmi ṣẹ̀ lọ yẹn. So nígbà tí wọ́n ń wá ọ̀nà àti mọ̀ pé ṣé lóòótọ́ ni ọmọ bóyá wà lọ́wọ́ mi ni o, bóyá báyìí ni o, ìdí tó fi lè rí pé mo tọ́ka sí pé bí báyìí ni kẹ lọ tẹ bá fẹ́ rí ohun tí mò ń sọ yẹn, tọ́dẹ̀ rí pé dájúdájú ẹni ìṣalábàápàdé nǹkankan àbó rí nǹkankan àbó fetí kọ̀ọ̀kan, mo kàn rí àpẹẹrẹ pé wọ́n fẹ́ gba ẹ̀mí mi. So mo ṣe rí àpẹẹrẹ yẹn, n tọ́dẹ̀ fi jẹ́ pé láàrin ó kù bí wákàtí mẹ́rin kí n kàn lọ sínú ilé mi, wọ́n ti rò pé bí tí mo wà máa dá wà ní, torí new site ni mo kọ́ pé káwọn lọ bẹ̀ kọ́ ṣọṣẹ́, so that tó bá ti rí èrè pa lẹ́nu wọn, irú ìjà tá à ń jà nírò èní kò ní ṣeé ṣe. Nígbà tí mi ìdẹ̀ tí ìmọ̀ bi tí gbogbo kíní ẹ̀ ti wá, gbogbo àwọn tí mo lè pè, ìgbà yẹn gan kò tiẹ̀ sí àǹfààní àti pé gbogbo àwọn tó wà ní intelligent community nílẹ̀ yìí àti lókè òkun, torí pé kò sí àsìkò tó kù fún mi ní pé kíkọ̀ yẹra. Tí n bá dúró lórí fóònù pípẹ́ jù, òun lọ fi ń tíráàkì mi. So nígbà mo dẹ̀ mo láti gbọ́ síìmù yọ, kò sí bí mo ṣe lè pe àwọn èèyàn, mo láti kọ́kọ́ du ẹ̀mí mi tí bá wà mí tó ti wà ókè, mo ṣe lè wá sọ ohun tí mo rí, ó dẹ̀ lójú èèyàn tí mo lè bá sọ. So mo wá rò pé mo ti lè lọ tí mo fi lè ọkàn mi lè balẹ̀ tí mi ò ní wó pàkọ́ mi jù, òun ni pé kí tètè tọkọ̀ létí tí bá wà ń bẹ̀ yẹn, tí bá ti wá mọ ohun tó ń ṣẹlẹ̀, ta ló gangan ló fẹ́ gbẹ̀mí mi, irú àwọn wo ló jẹ́, agbára wo ló ní, táwọn yẹn náà àwọn tèmi náà mọ̀ tó já lágbára nínú intelligent community tó ayé, tó bá lọ ṣèwádìí fún mi, tó bá sọ àwọn báyìí ni àwọn náà ti wà lórí wọn, ẹjọ́ ìdí tó kù bá dé. Nígbà tí wọ́n rẹ̀ wọ́n ti pariwo iṣẹ́ yẹn dé lẹ́wù yẹn lọ́ní, àwọn báyìí ni afurasí, ṣùgbọ́n aláti mú wọn báyìí. So wọ́n dẹ àwọn pápẹ́ tí wọ́n lẹ̀, wọ́n dẹ̀ ṣe máa bá mi kó sí, ẹlẹ́dàá Mohbad àjẹkọ́ kó sí. So wọ́n dẹ̀ ní padà máa lọlé, máa wọ̀rì, èmi àti fẹ̀mí mi lẹ́kọ̀ọ́ ní wàhálà, mo láti mọ tó fẹ́ gbẹ̀mí mi, torí àsìkò yẹn tó bá gbẹ̀mí mi, ní níran pé tó ṣe nìyẹn, wọ́n máa parọ́ pé wọ́n wá jalè nínú ilé mi, wọ́n máa stage robbery sínú ilé mi, wọ́n wá gbẹ̀mí mi, wọ́n á ní kò ṣe torí activism. So ìsìn àtijọ́ wà lẹ́nu ẹ̀, so ohun tó ṣẹlẹ̀ nìyẹn, kọ́lọ́ ọba kó bá ó yẹ kó ti yé yín náà, ẹni gbogbo ọwọ́ tó ń gbé náà, ẹni gbogbo àwọn kan tá à ń rí, ẹ̀yẹ kẹ́ ti mọ̀ pé ejò wọn lọ́wọ́ ní bọ̀tí Ọlọ́run jù wọn lọ. Ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni títí ìwọ́de. Lákọ̀ọ́kọ́ náà èmi ò kì í fẹ́ láti máa bọ́ síta ká máa ṣe ìwọ́de. Mo máa ń nígbàgbọ́ pé àwọn tí a fi sí ipò ìjọba tí ó jẹ́ pé they are now in charge of our commonwealth, ẹ̀tọ́ wọn ni láti fi ipò yẹn ṣe ohun tó lọ́tọ̀ àti tó tẹ̀lé òfin. Tẹ́ bá dẹ̀ wò gbogbo ìgbésẹ̀ ni a ti gbé. Iléeṣẹ́ NGO lọ́pọ̀ yóò bá mi NGO ìjàfẹ́tọ̀ ni tí ò ṣe tìjọba, iléeṣẹ́ wa tí ò ṣe tìjọba, àti gbégbésẹ̀ lórí kéèsì, àti ṣèwọ́de níwájú court. Tẹ́ bá wò dáadáa kò fẹ́ wọ́pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà káwọn yẹn lọ protest níwájú ilé ẹjọ́. So àṣeyẹn lórí kéèsì, àti ṣèwọ́de lọ sí House of Assembly, gbogbo yẹn quietly, àfẹ́ da ìlú láàbù pé kọ́ lè rí pé kíní ń ká wa lára. Àti ṣe lọ káàkiri, àti gbìyànjú, àti ṣe press conference. Nísìn tọ́lọ́ gbogbo yẹn tí ó fi ń jọ pé ìgbésẹ̀ ò wá, ọlọ́pàá ò ṣègbésẹ̀ lórí ẹ̀, nítorí ọní tí kú lé ò bá pani tòde ò lè pani. Gbogbo àwọn tó jẹ́ ẹbí àtàrà arákùnrin, gbogbo ẹ̀rí tí ó yẹ kí ọlọ́pàá rí, wọ́n kọ́ ti kọ́kọ́ ṣe kí ni wọ́n ti dàkàbò.
àwọn tó yẹ kó jẹ́ pé àwọn ló yẹ kó máa jẹ́ olùfisùn ẹ wò báyìí náà títí tí wọ́n fi gbé Mohbad wọnú ilẹ̀ kò sí kankan nú àwọn ẹbí ẹ̀ àtọ̀rẹ́ ni o àti alábàáṣe ni o àti ìyàwó ni o tó lọ sí àgọ́ ọlọ́pàá lọ fẹjọ́ sùn pé ẹni báyìí báyìí o wọ́n ti gbẹ̀mí ẹ̀ mọ́nú ilé o torí pé lábẹ́ bó tilẹ̀ òǹkórí tó bá jẹ́ pé lóòótọ́ làwọn kan ń lépa ẹ̀mí Mohbad ẹ wá gbé nọ́ọ̀sì tí ẹ mọ̀ rí tí ẹ mọ̀ léṣẹ́ tẹ́ ẹ mọ̀ ibi tó ń gbé ẹ pè ní ọjọ́ kìíní ẹni kò ráyè ó lóun kọ́ ọjọ́ kejì irú nọ́ọ̀sì yẹn wá ṣẹ̀ṣẹ̀ wá ọjọ́ kejì ẹ wá lóògùn lábẹ́rẹ́ orí abẹ́rẹ́ ẹ̀ ní ẹ̀mí ẹ̀ bọ́ sí lábẹ́ bó tilẹ̀ òǹkórí tẹ́ ẹ bá tiẹ̀ náni pé ẹni yìí o èèyàn ni ẹ ti ẹ̀rọ oore tó ti ṣe fún yín sẹ́yìn ṣẹ́ni tí nọ́ọ̀sì tẹ pè wá tẹ́ ẹ̀ mọ́ bí tó ti wá ẹ nílò pé àbáwọn tó tiẹ̀ fẹ́ gbẹ̀mí ẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n dá nọ́ọ̀sì yẹn lọ́nà pé báwa lọ gún ní nǹkan báyìí kí ló wà fà tí wọ́n sọ fọlọ́pàá so wọ́n ti gbé òkú yẹn already wọ́n ti sin already àwọn ṣetán àti sọ fọlọ́pàá kọ̀ọ̀kan so nídìí èyí ìyẹn tún lè díẹ̀ fún ìjọba àti gbogbo ariwo tí ẹ̀yin NGO tẹ̀ ń pariwo yìí àwa ilé-iṣẹ́ Lagos State àwa rẹ́dí àti gbẹ́jọ́ ìlọ court àmọ́ ẹ̀rí dà ẹlẹ́rìí dà bàbá Mohbad ò sí mẹ́gbà tó ṣẹlẹ̀ kò lè dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí pé ó báyìí ló ṣẹlẹ̀ torí tó bá jẹ́ pé ó wà ń bẹ̀ ni pẹ̀lú bó ṣe sọ pé òun fẹ́ mọ okú tọkọ mọ ẹni tó bá tọ́ka sí ni ọlọ́pàá máa gbé ṣùgbọ́n ẹni tó wà ń bẹ̀ òun ni Àdúrà ọmọ ìyàwó bàbá ẹni tó wà ń bẹ̀ ni ìyàwó àti ìrìbí tó ti sọ pé òun báyìí ló ṣẹlẹ̀ òun tó ń sọ abẹ́rẹ́ nọ́ọ̀sì kẹ̀lẹ́ wọ́n ṣe ọkọ̀ wọn gbé lọ́lé ẹjọ́ ànàmí fi ń dá yín lójú tó bá ṣe ìwádìí yẹn parí dandan ẹ̀ rí i pé nọ́ọ̀sì yẹn ò ló padà wá kò tọ́jú Mohbad láàyè wọ́n tẹ́kẹ̀ fún wa ni. so lábẹ́ bó tilẹ̀ òkórí ṣé ohun ta fẹ́ máa ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà lélẹ̀ ẹni tó bá ti mọ̀ pé irú tó ṣẹlẹ̀ sí Mohbad yẹn o nígbà tó ti bí òun o ṣọ́ọ̀ṣì tó gbóhùn lọ àbí wọ́n ṣáláṣí ó fọwọ́ sẹ́ irú ò lè ṣẹlẹ̀ sóhun kó bọ́ta sọ pé Mohbad kò yẹ kó gba justice so tá a bá ti ṣe gbogbo eléyìí pẹ̀lú eléyìí tó wá ṣẹ̀wá jáde fún wa yìí pẹ̀lú fídíò yìí alàgbà kò sẹ́ni tó mú Àdúrà ní pápá ẹlẹ́dàá Mohbad òkú ọ̀run ló dá láàmú tó ní lọ jẹ́wọ́ ó fúnra ẹ̀ kọ́ ni nígbà tó wá kọ́ kò sọ kó ṣe kó sọ ohun tójú ẹ̀ rí nìkan ó ní àní ẹ̀rí tún wà tẹ́ bá fi mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ wọ́n wá send the video 3 seconds ẹjọ́ ọlọ́pàá wá sọ fún wa pé lábẹ́ fídíò yìí o àwọn òní kọ̀ọ̀kan táwọn lè mú jáde ń bẹ̀ mọ́ kò possible àwọn ọlọ́pàá apá kan lè sọ pé kò possible torí àmọ́ tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ń ṣe gbogbo ọlọ́pàá náà ló kò kì í ṣe abiyamọ kò ń ṣe gbogbo ọlọ́pàá náà ló fẹ́ máa gbàbọ̀ de ẹni tó bá gbẹ̀mí ẹ̀ lórí ìlú yìí àbí ṣé ọlọ́pàá Nàìjíríà ń ta dá wọn lẹ̀ fún ni pé kó máa dáàbò bo ẹni tó bá ń pa ẹ̀ ǹjẹ́ ó tiẹ̀ bójú mu ṣó ṣe gbọ́ ìyẹn ló fi fà á tó pé tí a bá ti rí ìgbésẹ̀ èmi o ọmọ Nàìjíríà ní mímì kì í ṣe ẹrú ẹni tó bá jẹ́ ẹrú òun lè sọ àmọ́ mi ò kì í ṣe ẹrú lórílẹ̀‐èdè Nàìjíríà ohun tó bá ti lè mú tí ọlọ́pàá Nàìjíríà ò rí ìgbésẹ̀ gbé lórí eléyìí tó tún fẹ́ dáwọ́ pẹ̀lú àlùmọ̀rọ̀kọ́rọ̀ yìí dájúdájú kò sí tí wọn ní máa pa nípa ìpa ìfọwọ́fọwọ́fọṣúlù wa ìwọ tó bá bímọ ọkọ̀ bímọ lẹ́ni irú àwọn ọlọ́pàá báyìí wọn ní náà ní ẹ̀ kí ló dé táwa ní ṣe ìwọ́de gidi kó bá máa di ìwọ́de tó máa le jù kó tètè bá wa ṣe òun la ṣe sọ́lẹ̀ tàbá kò sí bá ṣe fẹ́ ṣe ìwọ́de ilé ìṣe ìwọ́de àṣẹlẹ̀kan lọ ìwọ́de ilé máa le ju ẹ́nsàsì lọ tó bá ń gbọ́kọ́ gbọ́ tó bá mú èmi wọ́n parọ́ mọ́ mi ní o wọ́n tì mí mọ́lé ní o wọ́n pa mí ní o ẹ kọ̀ntínú èmi ò lè fíìlì pẹ́ẹ́nì kankan mọ́ ti bá ti lọ ẹ̀yin tẹ bá wà tẹ bá ń fíìlì ẹni pẹ́ẹ́nì ẹ jẹ́ kí pẹ́ẹ́nì yẹn kẹ sọ́ di pé òun tẹ fẹ́ gbára yín lọ́wọ́ àwọn amúnisìn kẹ kọ̀ntínú ẹ láti dìde ẹ láti jà torí ẹ nílùú mi o kò sí ìlú tẹ fẹ́ lọ ní àgbáyé second class citizen náà wà pé ìdí rèé tó yẹ pé lábẹ́ bó tilẹ̀ wò kórí wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n láti tọ pinpin torí Àdúrà fún rẹ̀ ti sọ pé fídíò yẹn ó wà o 12 minutes ni ó dẹ̀ wà lórí fóònù kejì ẹjọ́ kí ló yẹ tọ́lọ́pàá wá ṣe fún àwọn òfẹ́ rí kí ló yẹ tọ́ka ṣe ní pé dandan tàbá wọ́ọ̀dì àwọn òtún ní dá wa lóhùn irú ọlọ́pàá àtijọba bẹ́ẹ̀ ti ṣetán àti parun torí bọ́lọ́pàá ṣe lágbára tó bí sójà ṣe lágbára tó olórí agbára ọwọ́ aráàlú ló wà àfi tí a bá mọ ipò wa tàbá ṣe ń ra wa bí ẹrú
aláti fi fear ká fi sẹ́gbẹ̀ẹ́ ká jà fún ìlú wa torí ọjọ́ ọ̀la wa àtọ̀kọ̀ wa ni. So I don't know if I should say that in English. Mommy Mohbad, out of anger, she was like, for everybody, àti ìyàwó Mohbad, palẹ̀mọ́ gbogbo wọn. So kí ni mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ pé and ìyàwó Mohbad ní ìgbà tí issue ìṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, ìgbà tí bàbá Mohbad bọ́ síta, bàbá Mohbad sọ pé àwọn òwò pé ìyàwó Mohbad ní police report lọ́wọ́, kò dẹ̀ drop ẹ̀ fọ́ wọn, àwọn fi lọ rush lọ sí àwọn yẹn. So for the fact that ó ní police report lọ́wọ́, kò dẹ̀ drop ẹ̀ fún bàbá ọkọ ẹ̀, tó bí pé ọlọ́ rush sí, ó yẹ kí ọgbẹ́ lórí bẹ̀yẹn because òun ni kò drop ẹ̀, òun ló fa incident of lọ rush láti lọ sí Mohbad, that is it. And Mommy Mohbad sọ pé pack everybody and ó tún ní police report lọ́wọ́ kò tún release ẹ̀ tọ́fíìsì gbèsè àwọn ẹgbẹ́ lórí ẹ̀ and mo dẹ̀ rí rẹ́ pé Mommy Mohbad sọ pé ẹgbẹ́ everybody ọmọ reason why tó sọ bẹ́ẹ̀. Sorry, doctor report, not police report. Sorry, doctor report, sorry. I think I understand that. Thank you so much for that question. Like I said, all this evidence, if we keep them on social media alone, it will not yield results. The truth is, even as we are having this press conference, if we don't take decisive actions by compiling all we have as evidence, it's quite surprising that we believe that everything we throw on social media are seen by the police. No. They will only see the ones they can see. Some they might not be able to even comprehend. And, don't forget that there is court of social media. Sometimes the police will not want to meddle into all that. But whatever it is, that aspect, now that we are asking that higher police command should take over, it is not out of place if they revisit the case. Revisiting it, within 2 weeks, they will crack it. As a matter of fact, full forensic can still be done. Of course, there are other things that digital evidence are still lying there. Don't forget that, toxicology is still in progress. And at the end of the day, this kind of complaint, we will take it in. The legal counsel, I believe that angle is also crucial. We can always include that. So maybe you should respond to that aspect.